Telling me by the way, èmi ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀, ayé wo la ò jẹ́ rí. Tell them, let them know, say wọ́n lè bá. Then they see us that they emulate, then one begin they imitate. Maybe someday they go graduate. Many people no know of our Baba as they go. Owó lọmọ gbàgbé òṣì, Ìjẹ̀bú Àwùjalẹ̀, Ìjẹ̀bú ọmọ alárẹ̀, kékeré Ìjẹ̀bú o. Àwọn tó mọ̀ wá o. Àgbà Ìjẹ̀bú o. Àwọn alábòsí o. Àríyá rẹpẹtẹ. Fún wákàtí àti àkókò yìí nítorí pé ẹ̀yin ni Ọlọ́run ẹ jẹ́ kójú kó tì wá, ẹ wà láyé àwa pàápàá tún wà láyé ara wa, ògo ni forúkọ mímọ́ yín. Tí a bá rí gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó lè mú wa kọsẹ̀, Olúwa dáríjì wá. A bẹ̀ yín, ẹ̀yin ni Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo. A fi ń ṣíwájú, Olúwa ó yá wá ṣíwájú fún wa, Olúwa wá kẹ́yìn fún wa. Ìjẹ́ gbogbo apátápátá tá máa jáde lónìí, ààrẹ wa bọ́ inú bọ́ ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù kó ṣaládàbò lórí wa. Ọlọ́run kó sùn wá lọ, kó sùn wá bọ̀. Ká má ṣe kọsẹ̀ lọ́nà, ká má rí wàhálà, ká má rí dààmú. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ló ń kó jáde ní orúkọ Jésù bí àṣẹ lọ láì ká padà pẹ̀lú ayọ̀ orí bẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Kí lè má ṣe òpin ọdún fún wa. Ká máa ṣe àṣẹ ọdúnmọ́dún, ká máa ṣe àṣọdúnmọ́dún nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìtẹ́lọ́rùn, ká wá ní owó tí a máa ṣe ọdún náà ní orúkọ Jésù. Olúwa kó bùkún gbogbo wa. Gbogbo ọmọ tó ń gbòògò ìdílé yìí náà ga lórúkọ Jésù. Bàbá má jẹ́ kóògùn wọn kó rẹ̀yìn, jẹ́ kóògùn wọn kó búyọ. Nínú Ìjẹ̀bú Òde yìí, bàbá mímọ́ ọmọ mímọ́ orúkọ Ṣàmì má jẹ́ kó parun. Nínú ìlú yìí, bàbá mímọ́ ọmọ mímọ́ orúkọ Ṣàmì má jẹ́ kó parun. Lórílẹ̀-èdè yìí, orúkọ wa má jẹ́ kó parun. Gbogbo ìrànlọ́wọ́ ta nílò, Olúwa jẹ́ kó tọ̀ wá wá. Olùfọ̀kọ̀ mímọ́ yẹn tí a tọ́ tí a bẹ̀rẹ̀ láti Jésù Kristi
olúwa wa ní orúkọ tí bàbá fẹ́ máa lọ ní orúkọ tí ọmọ fẹ́ máa lọ ní orúkọ tí ẹ̀mí fẹ́ máa lọ ẹ̀ṣọ́ ìfọ̀n kẹ̀kẹ́ ìfún wa bí ẹ̀bẹ̀kẹ̀ gbàdúrà jésù olúwa wa. mi tó ṣorí burúkú yá àti gbà táláyé ti dáyé ló fọmọ ṣàlùmí tó ṣorí burúkú. àti gbà táláyé ti dáyé ló fọmọ ṣàlùmí. Oya, orí bá ń bẹ̀, àwọn dà. Ẹ jẹ́ ẹ wo bí sà. Ẹ sà ẹ wo bí sà. Oṣù àpàtà. Oya padà, ẹlẹ́sìn. Oya, wọ́n ń dọ́kẹ́ ṣùgbọ́n báyìí.
Thank
àwọn bàbá balógun àwọn tó dilé mú lánàá táwọn náà ti kọjá lọ lọ́nba akẹ́wọ̀n lọ́nba àjọyọ̀ lọ́nba àṣeyọrẹ àwọn bàbá àgbà náà balógun àbá àṣẹjẹjà ìrògbé ọkùnrin jókòó lọ́nba akẹ́wọ̀n lọ́nba àṣàlékún kẹwọn balógun ṣàròmí àbùdélé ọdẹjà yìí àwọn náà ti kọjá lọ lọ́nba akẹ́wọ̀n lọ́nba àgẹ̀wọ̀n lọ́nba àṣeyọrẹ àwọn táwa ń ṣe náà ká ṣe pẹ́pẹ́ ká ṣe jìnnà bisimilayi lọ sóde báyọ̀ náà gbogbo ọmọ tí ìṣìyàn rí kó lọ sóde ló máa kó bọ̀ nínú àwa tá à ń lọ ká má fẹsẹ̀ bọ́ ká má fẹsẹ̀ bọ́ ká lọ láyọ̀ ká bọ̀ láyọ̀ ká tún wá dúpẹ́ lọ́wọ́ ká má ṣàṣeyọrí fún wa. ìlà àtẹ̀yìn. Bismillahi rahmani rahim. ìlà àtẹ̀yìn àwọn sọ́ra ṣáàlì ìrọ̀lẹ́ káwọn náà Sallallahu alayhi. Ọ̀dẹ́jà yìí fi kòkò débẹ̀. Ọmọ́táyọ̀ ọ̀dẹ́jà yìí balógun ìwúrẹ́ o ìwọ ló dé eléyìí gbẹ̀yìn ní àwọn bàbá wa tó ti kọjá lọ ọlọ́run má ṣàgbà kẹwọn ọlọ́run bá a sọ̀rọ̀ ọlọ́run bá a pàṣẹṣẹ wọn rẹ ọlọ́run ṣàlékún kẹwọn gbogbo àwọn tí wọ́n fi sílẹ̀ èyí tó mí àti èyí tí ò ní kíkọ fún má bàjẹ́ ńbẹ̀ gbogbo àwọn ọmọ tó wá fi ilẹ̀ náà tó ń ṣẹ̀yìn wọn lénìí àwọn ọmọ náà ọlọ́run jẹ́ kó máa dàgbà sí i ọlọ́run jẹ́ káwọn ọmọ náà máa dàgbà sí i kó túbọ̀ bá a gbé wọn ga ṣe wọ́n lógo ìdílé fún wa lọ́run ìwà tó ga ìwà ìyàrá ìlà ìlà ìwà bísímìlá ìkúlọ̀ náà fún gbogbo àwọn ọmọ iná àti wọn fún wọn bísímìlá mọ́nà ọ̀rẹ́ ọlọ́hu ọlọ́hu sọ́nà lẹ́rìí àlẹ́ ìwẹ̀lẹ̀ yóò lẹ́ wẹ̀lẹ̀ àkúlọ̀ àkókò àná بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فاشرب لربك وانحر إن شانئك هو الأبتر bàbá táwa ń ṣẹ̀yìn nínú ọlọ́run aláàánú aṣàgbà ọlọ́run àgbà ọlọ́run dà á lágbà ó ká ṣe pẹ́pẹ́ ká ṣe jìnnà à ń lọ lẹ́nìí à ń lọ láyọ̀ á bọ̀ láyọ̀ á tún fọpẹ́ fọlọ́run ọlọ́lá àwòrán aláàkúrọ́tà nílà Láyé la kò sọ́ba kan o, ìlà la wà f'Olúwa. Ẹ má gbẹ̀yìn. Láyé la kò sọ́ba kan o, ìlà la wà f'Olúwa.
Oro kórè ọ̀pọ̀ arúgbókòó pámúpamù dígídígì ẹ̀kún àṣèké. Ẹni tá a lè mọ Ọlọ́run là fún. Mábù má ṣàmásọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àbẹ́tí ló kárábá àrígbére. Ọmọ ọjọ́ ẹ̀gà tẹ́gà àwòrán ọmọ Adéyẹni bí adé. Kábíyèsí bàbá. Kábíyèsí o. Ẹ̀sùn rẹ o. Ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ ẹ̀yìn náà ló ń dùn tó ń da yìí o. Ẹ má jẹ́ ẹ̀yìn náà bàjẹ́ o. Ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá ìkọ̀kọ̀ má jẹ́ kan lágbára lórí gbogbo àwọn ọmọ. Gbogbo àwọn ọmọ tó ń ṣẹ̀yìn yín lénìí jẹ́ kan máa lékún lọ́lá. Káwọn ọmọ náà máa lékún lówó. Wọ́n máa lékún nírọ̀ lọ́rọ̀. Ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ fún wa. Ìdílé yìí Ọlọ́run ìdílé náà túbọ̀ bá a gbéga. Gbogbo agboolé dọ́ọ̀gbà lápapọ̀ Olúwa aláàánú má ṣàìdúró tẹnì kankan wa. Bàbá wa náà Ọlọ́run jẹ́ kó sùn re o. Àtòun àtàwọn ọmọ àtàbúrò tí wọ́n ti lọ Ọlọ́run bá ṣe àlékún kẹ́ fún wọn. Bísímìláì kúlọ̀ àlá ó máa jó oúnjẹ ìkẹ́ fún wọn. Àwa tọrọ gbogbo àwọn ọmọ pátá ilé ìṣàròyé ilé adé ilénu ilé ọ̀ṣínáyà tá à ń jẹ́ ọmọ eré lóòtú lóìké nínú ìdílé yìí Ọlọ́run má ṣàìdúró tì wá o gbogbo ohun tó ń jẹ́ tọ́ wa lọ́tún lósì Ọlọ́run má ṣàìgbá fún wa o gbogbo wa lékè ọ̀tá alé o gbogbo wa lékè ọ̀tá òde o àbí Ọlọ́run gbogbo àwọn ọmọ tá à ń kó lọ léyìí wọ́n kó wọn bọ̀ láyọ̀ a ti ń gba yìí láti ilé ká gba yìí lóde iyì náà má jẹ́ òparẹ́ mọ́ wa lára ọ̀làlá ìlà ìlàlá ọ̀là bisimilayi rahmanirrahim alhamdulilayi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. Ọlọ́run ká lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ májà ká burú lọ́nà o májà bá burú lé o bá a ṣe fi lélẹ̀ dáadáa kí lọ tá à ń lọ yẹn ká padà bàbá lé náà mọ́ Súnre o súnre, súnre o súnre, súnre o balógun àgbà ó yá o súnre. Bàbá wa Sanlé Adéyẹmí ṣàròyé ọmọ Adéyẹmí sí adé ọmọ ọjọ́ ẹ̀gá tẹ́gà àwòrán ọmọ ẹni tá a lè mú Ọlọ́run là babu pamu ibi ẹ̀kún àṣìké à ń bá wí ó ń ṣe mí lọ́wọ́. Ọmọ ògbàrá òjò tí bá ní náà. Àwọn
I'm